Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta pẹ̀lú gbogbo ibikíbi tẹ́ wà tẹ́ ti ń gbọ́ wa. Bẹ́ẹ̀ ni o, ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àánú Olúwa wà lọ́wọ́ lára ní ayé wa títí láéláé. Àmín. Bẹ́ẹ̀ ni, wọ́n bá ní kábíyèsí, bí Ìyá Nífáṣe wá bá kábíyèsí pé ṣé ó dà bẹ́ẹ̀, ó dà bẹ́ẹ̀ kí Ashley tó wá jẹ́ pé Ìyá Nífá wá sáàfin láti wá bá kábíyèsí pé má jẹ oúnjẹ tí Naomi sè yẹn o. Wọ́n ti ju nǹkan sínú ẹ̀ o, wọ́n ti ṣe o. Kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní wò ó pé bóyá Naomi ló ṣe gbogbo kìíní yẹn. Òun ló bá òun dáná, òun ló ń sọ pé òun fẹ́ jẹun, òun ló ń sọ pé òun fẹ́ ṣe kíní. Ó lè ṣe oúnjẹ tán, Ìyá Nífá ń sọ fún òun pé kó má jẹ oúnjẹ. Ó fún ẹ̀kan tó ta, kan tó sọ, kan tó wí, kan tó sọ, kan tó wí, kan tó sọ ní Ashley wá ń ta pẹ̀rẹ̀pẹ̀ pé wọ́n ní Ashley pé òun ló fi nǹkan sínú oúnjẹ. Ashley wá ní wọ́n ní Ìyá Nífá sọ bẹ́ẹ̀ pé kò gbọdọ̀ jẹ oúnjẹ tí Queen Naomi sè. Torí Ashley ti bá kábíyèsí bá Ashley ṣe fẹ́ wọ ibi tí Naomi ti ń dáná. Naomi ló ní kó bá òun sè oúnjẹ. Èwo ni ti Ashley? Ṣé Ashley ibi kan pa òun àti Ashley pọ̀ ní? Ṣé kitchen pa wọ́n pọ̀? Àbí kí ni Ashley pé kábíyèsí ò tí ẹ̀ ever believe? Kí ni? Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní bínú. Ṣé pé Naomi lè ṣe òun léṣe? Naomi lè pa òun. Naomi, Ìyá Nífá ní ó ò gbọ́ nǹkan tí mò ń sọ. Ó ní báyìí káṣà, báyìí ká òdì. Wọ́n ṣe ṣe ni báyìí náà ṣe ṣe. Àṣé Ọlọ́run tó ń gbògo, tó ń gba gbogbo ẹ̀. Wọ́n ní kábíyèsí ti bẹ̀rẹ̀ sí ní bínú, ó ń bínú, tó ń bínú. Wọ́n lá Ashley dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ta pẹ̀rẹ̀pẹ̀ pé òun kẹ̀ lójú àlá ni àbí lójú ìran. Ó lọ ṣe kíní, ó lọ ṣe kíní. Nígbò jẹ́ pé Naomi fún rẹ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run tó wà nídìí àrò tó ṣe bẹ́ẹ̀ fún Naomi. Bí wọ́n bá ṣe yí ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ọpẹ́lọpẹ́ Ìyá Nífá tí Ọlọ́run rán pé kó wá sọ, tó bá jẹ́ bẹ́ẹ̀, tó bá pé kábíyèsí jẹ oúnjẹ, kò sí nǹkan tí Naomi fẹ́ fi wẹ̀. Wọ́n bá ní báyìí ni, báyìí ni, báyìí ni. Ashley, kámẹ́rà dé gbé, ó gbé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo nǹkan yẹn ṣá. Wọ́n rí gbogbo nǹkan tí scenario yẹn. Olúwa ṣeun. Nǹkan tí mo ti tí ó fẹ́ tó jẹ́ nǹkan ìyàlẹ́nu ni pé kábíyèsí kò tí ì fẹ́ gba nǹkan tí Ìyá Onífá ń sọ gbọ́. Nǹkan tí ètò bí Ìyá Nífá nú díẹ̀ nìyẹn. Ó mọ̀ sọ̀rọ̀ fún ẹ, ìwọ ní kíni kan. Torí ẹ ló ń ṣe wà pé kò gbọdọ̀ jẹ oúnjẹ yẹn. Kábíyèsí ní báwo ló ń ṣe fẹ́ gbàgbọ́ pé Ashley, nígbò jẹ́ pé Ashley ò súnmọ́ ibi tí Naomi ti ń ṣe oúnjẹ. Ashley kò mọ̀ pé òun ní kí Naomi bá òun dáná. Kì í ṣe kékeré. Wọ́n bá bẹ̀rẹ̀ kíní yìí. Wọ́n ní Ashley kọjá lẹ̀, wọ́n ló bá Ìyá Nífá fà nǹkan kíní kan bí kíní. Wọ́n ní bí ìgbì ṣe wà níyẹn bí ìyẹn Mariam. Kí ni Mariam wá pé òun gbọ́ pé kí Naomi má sọ àbí kí Ashley má sọ ìsọkúsọ nítorí pé wọ́n ti jọ discuss ẹ̀ because òun gbọ́ tí Ashley ti ń lérí lẹ́ka bó ti wọnú ibi tí Naomi ti ń ṣe oúnjẹ. Wọ́n ṣá bẹ̀rẹ̀ sí ní scatter ọ̀rọ̀ síra wọn lára. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ń wò bí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní wò bí kíní nìyẹn.
Wọ́n ní pẹ̀lú bí Ìyá Onífá pé ṣe ni ọmọ yẹn ó pa irọ́, kí ló ṣẹlẹ̀. Wọ́n ní kábíyèsí wá sọ fún pé okay, kò sí problem. Wọn ò ṣáà jẹ oúnjẹ yẹn, wọ́n lọ yí oúnjẹ yẹn dànù. At the end of the day, kábíyèsí ó yè ń wo eku, wọ́n ní bóyá ó yè ń doubt. Kábíyèsí bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nítorí Naomi lòun ránṣẹ́, èwo ni ká Ashley wá fún oúnjẹ, irú carelessness wo nìyẹn. So because of carelessness Naomi, ó pẹ̀lú nǹkan tí kábíyèsí tún fi bínú. But Ìyá Onífá ní kò sí problem pé gbogbo nǹkan tí ó mú òun wá sí ààfin ni pé kí kábíyèsí lè mọ òkodoro ìtójó òtítọ́ ọ̀rọ̀. Pé tí ó bá tún ṣe nǹkan tó tún mú Naomi bínú kúrò láàfin, pé kò sí remedy o. Ọmọ yẹn ò ní máa lọ kó máa bọ̀, kó máa lọ kó máa bọ̀. Pé enough is enough. Tó bá lè mú Naomi bínú pa kúrò láàfin pẹ̀lú ètekéte tí àwọn olórí ń try láti jẹ́ kí Naomi bínú. Tí kábíyèsí ò bá fi ọgbọ́n tó, tí ò bá fi ètò sí àárín àwọn orogún, àwọn ìyàwó tó gbé sílé tó fẹ́ máa disturb Naomi. Pé tí Naomi bá ti kúrò láàfin, pé ìgbé ayé ẹ̀ pé ó kù díẹ̀ o. Pé a tètè bọ́rọ̀ ìyá ara ẹ̀ lọ́pọlọ gidi gan kó mọ nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ní Ìyá Onífá ṣáà kìlọ̀ fún kábíyèsí pé Naomi ò gbọdọ̀ kúrò láàfin mọ́. Wọ́n ní Naomi dẹ̀ sọ fún kábíyèsí pé àti gbogbo àwọn tó ń challenge, tí Ìyá Onífá ń challenge ní ààfin níṣojú àti gbogbo wọn. Wọ́n ní Naomi wá bínú tán. Naomi ní kábíyèsí Ìyá Onífá òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò sí nǹkan tó lè tún ti òun kúrò ní ààfin. Òun ti padà wá gba ààyè òun ní ààfin. Kí kábíyèsí má lè rò pé bóyá ẹnìkan tún lè ti òun gbọ̀ngbọ̀n. Kò dẹ̀ sí àwọn tó lè ti òun gbọ̀ngbọ̀n náà àwọn obìnrin tó wà ńbẹ̀. Pé therefore pé anybody tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú òun, pé òun ṣetán láti dúró gírí láti bá wọn wí, láti bá wọn wí pẹ̀lú bí Ọlọ́run ṣe fún òun ní okun àti agbára. Wọ́n ní ló bá tán ni Naomi wá kúrò níbẹ̀. Wọ́n ní kí ni Naomi fi kúrò níbẹ̀ títí ilẹ̀ ṣú. Wọ́n ní òru nígbà tí Naomi ti bínú kúrò. Wọ́n ní ṣe ni Ògúnjayé dé. Wọ́n l'Ògúnjayé dé bó ṣe ń dé. Ló bá bẹ̀rẹ̀ sí ní fún gbogbo àwọn olórí àwọn tó ń parọ́ mọ́ Ashley, tó ń parọ́ mọ́ Naomi àti Ashley àti kí ló ń jẹ́, àti Mariam. Wọ́n ní kì í ṣe kékeré. Ògúnjayé ṣe bẹ̀rẹ̀ tó yọ ẹgba tí wọ́n nìyẹn lóru. Wọ́n ní tòrutòru wọ́n fi ń pariwo. Wọ́n ti ń pariwo. Àwọn ti gbé o. Àwọn ti dáràn o. Àwọn ti ṣe o. Wọ́n ní Ògúnjayé ní kán lọ bá Naomi kán lọ bẹ̀. Wọ́n ní kán lọ bá Naomi kán lọ bẹ̀. Pé igbe tó ń ké nìyẹn. Wọ́n ṣe sá lebélebé lọ sí kíní kan mansion. Kíní kan manor. Ìyẹn chamber Naomi. Wọ́n dẹ́nu ọ̀nà pé Naomi jọ̀ọ́ nítorí Ọlọ́run. Naomi làwọn wá bẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo. Wọ́n ní lórí ariwo wọn ló jí àwọn ará palace pé kí Naomi jọ̀ọ́ kó dáríjì àwọn. Gbogbo èrò búburú wọn lórí Naomi. Pé àwọn ti realize pé kó jọ̀ọ́ pé Ògúnjayé ní kí àwọn lọ bẹ Naomi o. Kí Naomi jọ̀ọ́ dáríjì wọn. Báyìí làwọn ṣe, báyìí làwọn ṣe. Wọ́n ní kí kiní yẹn tó tán lọ́kàn kábíyèsí o. Ṣé ó yé wa báyìí pẹ̀lú bí Ìyá Onífá ṣe sọ oríṣiríṣi. Kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wá fi ara balẹ̀. Lọ́kàn kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀.
Nígbà t'Ógun Jayé ti yọ sí wọn, tó ti nà wọ́n ní blue and black, ìgbà yẹn ni kábíyèsí ṣẹ̀ wá mọ òótọ́. Tí ẹ gbọ́ náà, ṣé tó bá tiẹ̀ jẹ́ pé kábíyèsí t'Ógun Jayé ò bá tiẹ̀ dìde lóru yẹn tó bẹ̀rẹ̀ sí ní fún wọn lẹ́gba, ṣé kábíyèsí ò yẹ kó bílé ó trust Naomi ni? Àbí Naomi yìí kọ́ ló ti ń fún lóúnjẹ? Kí kábíyèsí kúrò ní ibikíbi tó bá lọ, tó bá lóun ń bọ̀ láàfin, tó bá lóun ń bọ̀ ní Àkúrẹ́, wá yà s'Ákúrẹ́, Naomi á ṣoúnjẹ fún, á ṣètò, á ṣe gbogbo àjò fún, á jẹun, á mu, á yọ̀ kó tó wá padà sáàfin. Naomi ò rí nǹkan kan ṣe fún kábíyèsí débi pé ó fẹ́ fi ògùn sínú oúnjẹ fún kábíyèsí. Pàápàá jùlọ bó tiẹ̀ jẹ́ ògùn ìfẹ́, Naomi ò lè try ẹ̀. Ká má tí sọ pé ó fẹ́ poison ẹ̀ láti ṣe kíni, láti jẹ́ ó yè ni àbí láti jẹ́ ó pa. Kábíyèsí kò try náà tó bá jẹ́ yẹn. Kábíyèsí ẹ̀ try o. Ẹ jẹ́ máa gbogbo ara balẹ̀ o. Gẹ́gẹ́ bí nǹkan tán tiẹ̀ ń béèrè, wọ́n ní ṣé kábíyèsí wá lérò pé kò sẹ́ni tó lè pa òun, ó dẹ̀ fìyà fi Naomi. Ṣé kò yẹ kó mọ̀ pé plan work, pé gbogbo ète àwọn olórí sí Naomi pé kò dáa. Gbogbo mistake Naomi náà fẹ́ kán máa wá gbogbo ìgbà tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tọ́lọ́run ò dẹ̀ gbà fún gbogbo àwọn olórí yẹn. Kí ló dé tí kábíyèsí máa believe pé Naomi lè ṣe báyìí, Naomi lè ṣe evil fún? Kábíyèsí, ẹ̀yin náà ẹ wo kiní yìí dáadáa o. Ẹ rò ó dáadáa o, kẹ́ mọ̀ pé ojoojúmọ́ ni àwọn ẹ̀mí òkùnkùn wọ̀nyẹn tẹ́ pè níyàwó, àwọn tẹ́ kó sáàfin. Ojoojúmọ́ náà ń plan fún Naomi láti jẹ́ kí Naomi kọsẹ̀. Ṣùgbọ́n lágbára Kristi Jésù Olùgbàlà, nǹkan kan ò lè ṣe Naomi. Kò sí ohun ìjà olóró kan tó máa ṣe sí tó máa fi kọ ẹsẹ̀, tó máa fi ṣiṣẹ́. Naomi ti sọ pé ẹ̀mí Ọlọ́run ti balẹ̀. Ó ti sọ pé padà tóun ti padà kò sí nǹkan kan tó tún lè lé òun. Bàbá yìí ti sọ pé pé kán fò kán nìṣó, pé wọ́n bá Ọlọ́run níwájú. Ìgbà yẹn ti kọjá. Wọ́n ní Naomi ó ti dúró lórí ìlérí ẹ̀ o, pé Ọlọ́run wà pẹ̀lú òun, kò sí nǹkan tó fẹ́ ṣe tí Ọlọ́run ò ní dúró dè wọ́n. Ọlọ́run dẹ̀ ti dúró ti Naomi gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Ọlọ́run ti ń bá Naomi ja ìjà ẹ̀. Ṣé yóò wá bá Ọlọ́run tí gbèjà Naomi lóní rẹpẹtẹ? Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé òjì, ẹ bá share kíní, kẹ́ bá like, kẹ́ bá subscribe nítorí pé àwọn olórí láàfin wọ́n try gidi gan láti lè pín kábíyèsí àti Naomi níyà. Ṣùgbọ́n Ọlọ́run Naomi ó ti dúró ti Naomi. Gbogbo decision tí Naomi bá fẹ́ ṣe, Ọlọ́run á bá gbé ìgbésẹ̀ yìí. Agbára Kristi Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé bí ṣe bá share, tẹ́ bá like, kẹ́ bá subscribe. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan.